Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣé dáadáa ni mo bá yín. Ibi nǹkan tẹ́mi wà ń bíbá yìí ni wípé obìnrin tó dáa kó bọ́ sọ́wọ́ ọkùnrin tó dáa. Obìnrin tó dáa tó bọ́ sọ́wọ́ ọkùnrin tí ò dáa. Èmi wà ń bíbá yìí láti dàgbéyàwó yẹn rú. So that kí ọkùnrin tó dáa kó lè grab obìnrin tó dáa kí wọ́n lè mọ̀ wípé ó yẹ kádùn wà nínú ìgbéyàwó. Ọkùnrin tó dẹ̀ dáa náà tó bọ́ sí ọwọ́ obìnrin tí ò dáa. Ìgbéyàwó yẹn mo wà ń bí láti rẹ́yìn ẹ̀. Ariwo tó bá wù yín ni kẹ́ ẹ pa. So that àwọn obìnrin tó dáa nígboro tó jẹ́ pé wọn ò níbi tí wọ́n fẹ́ lọ kán lè bọ́ sọ́wọ́ ọkùnrin tó dáa. Ẹ máa pariwo pé ayé àwọn bàbá wa kinní kan. Wàhálà tí ẹ̀yin ọkùnrin gan ń dá tí wọ́n fi àṣà àti ọ̀làjú dá sílẹ̀ òun ló pọ̀. Ta ló bí pọ̀ rí ìyáláyà obìnrin kan rí kó bá ọkọ ẹ̀yìn òdì nígbà ayé àwọn bàbá wa tí ẹnu pálábẹ́ ò ní ségi dèpòdépò pé ó máa bá ọkọ yòdì títí dọjọ́ ọjọ́ ìbí ẹ̀ tí ò ní lè kí ọkọ. Mo sọ fún yín ẹ̀yin ọkùnrin, àwọn wèrè tẹ́yin gan ń gbà ó ti pọ̀ jù. Ayé àtijọ́ tẹ́rí ẹ̀ ń sọ wípé ayé ti da ọ̀làjú ló ba ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́. Bọ́n ṣe ní àwọn bàbá wa gọ̀ tó. Àwọn bàbá wa ń fẹ́ méjì, wọ́n ń fẹ́ mẹ́ta, wọ́n ń fẹ́ mẹ́rin. Wọ́n á fi kẹ̀kẹ́ ẹlẹ́mu gbéyàwó wọn láti oko, wọn á gbé lọ́lé. Ìkejì á máa rìn lẹ́gbẹ̀ẹ́, á káwọn ọmọ dání. Àwọn ọmọ wọn dẹ̀ ń ṣe dáadáa. Ọ̀làjú wọn ò dẹ̀ bí pọ̀ rí ìyáláyà obìnrin kan rí kó bá wọn yòdì. Obìnrin tó bá ti bẹ́ yòdì nínú ilé, ayé ìsìn obìnrin ló máa, ẹ̀yin lẹ máa misbehave, ẹ̀yin náà lẹ máa yòdì, ẹ̀yin lẹ máa ṣẹ̀, ẹ tún máa fẹ́ kọ́kọ́ wá bẹ̀ yín. Tá bá wí tán ẹ sọ pé because I'm a woman, you know I'm a woman, you are a man must look after you. Ẹ tẹ̀ tí wá sọ wọ́n di wèrè tán tó túmọ̀ sí wípé ojú fún ojú ni. Obìnrin tó bá even kó jẹ́wọ́ ló ṣẹ̀ ẹ́ tẹ wá bẹ̀rẹ̀ sí ní tó wá ń bẹ́ yòdì nínú ilé ọjọ́ kìíní ọjọ́ kejì títí dọjọ́ birthday ẹ tó ò bá lọ dẹ́pọ̀ bolẹ̀ níta ọmọ àlè ni ẹ. Because àwọn bàbá wa wọn ò lè bá wọn yòdì nígbà ayé wọn. In tó bá ń ṣe ẹ́ ló máa yàyà sọ. Nígbà míì gan àwọn ló tún máa jẹ̀bi. Wàá tún bẹ̀ wọ́n láti lè rí lé gbé. Ṣùgbọ́n nísìnyí àwọn obìnrin wa ti gbọ́n jù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti gbọ́n jù. Obìnrin Gen Z ẹ máa bá ọkọ yòdì. Ẹ̀yin lẹ máa ṣẹ̀, ẹ̀yin lẹ máa fẹ́ kí ọkùnrin kó bẹ̀ yín. Ẹ wá gbọ́, kì í ṣe dandan ni kí ọkùnrin sọ sorry kó lanu sọ sorry fún obìnrin. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá wọn, oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa fi ń ṣe sorry. Ìwọ ló máa kọ bí ara sí pé ọmọkùnrin ó ti sober o. Ọmọkùnrin tó bá dẹ̀ wú ó lè ṣe sorry kó fi okó kó fi ṣe sorry fún ẹ. Kì í ṣe dandan ni pé kó sọ pé sorry fóbìnrin. Ṣùgbọ́n dandan ni kí obìnrin ṣe sorry fọ́kọ ẹ̀ tó bá ṣẹ̀ kó tún fìkúnlẹ̀ bẹ́ẹ̀. Kì í ṣe dandan ni kọ́kùnrin ṣe sorry. Kì í ṣe pé mo ò sọ pé ọkùnrin ò lè bẹ̀bẹ̀ o, bọ̀ kò ṣe dandan ni pé kí sorry jáde lẹ́nu ẹ̀. Oríṣiríṣi ọ̀nà lọkùnrin lè fi ṣe sorry. Ọkùnrin lè fokó ṣe sorry. Ọkùnrin lè fowó ṣe sorry. Ó lè fi gift ṣe sorry. Ó lè fi mọ́tò kó ṣe sorry. Ó lè fi oríṣiríṣi nǹkan ṣe sorry. Tó bá expect pé kọ́kùnrin lanu wá ṣe sorry fún ẹ. Obìnrin tó bá dúró ní dúró pé ó dìgbà tó bá lanu ṣe sorry. Ó dìgbà tó bá lanu ṣe sorry. Ó gbúdọ̀ ṣe sorry yẹn jáde lẹ́nu. Foríṣiríṣi ọ̀nà ṣe sorry. But obìnrin láti ṣe sorry fún ọkùnrin. Mi ní kó má sọ pé equal right o. Tó bá ti sọ pé equal right, ṣe equal right across board lórí gbogbo nǹkan ayé. Lórí owó ilé sísan, owó school ọmọ sísan, owó nǹkan tó fẹ́ ṣe sísan. Ṣe equal right sórí ẹ̀. Má ṣe equal right lórí pé ọkùnrin ò lè ṣe sorry, èmi lè ṣe sorry. Dandan ni tí obìnrin bá ṣe ọkùnrin, kò sí nǹkan tó lè rà fún láyé. Wàá tún fìkúnlẹ̀ bẹ́ẹ̀, wàá tún ṣe sorry. Kì í ṣe dandan kí ọkùnrin ṣe sorry pẹ̀lú ẹnu. Ó lè fi ìwà, ó lè fi owó, ó lè fi attitude,
ó lè fi ṣe sorry. Kò dẹ̀ ṣe dandan ni kí ọkùnrin ṣe sorry immediately. Ó lè wá ṣe sorry yẹn láfter tó bá ti ṣe gbogbo nǹkan tó ti dá mi síwájú tó ṣe, ó lè wá ṣe sorry later. Bẹ́ẹ̀ obìnrin kò sí nǹkan tó o lè rà tó o bá ṣẹ̀ òun láti ṣe sorry pẹ̀lú ẹ̀. Àfi ọkùnrin táyé ẹ̀ bá ti bàjẹ́ tó bá jẹ́ wọ́n ló ń bọ́. Ọkùnrin tí wọ́n bá jẹ́ pé wọ́n ló ń bọ́ gan, kàkà tó o máa fi fẹ́ sọ di nànàmú kúrò nílé ẹ̀ tó o bá fẹ́ mọ́. Kò sẹ́ni tó force ẹ kó o dúró síbẹ̀. Bọ̀ wípé kẹ́ ẹ wá máa kẹ́ ẹ ṣẹ̀ kẹ́ ẹ máa expect wípé kọ́kùnrin ṣe sorry ìdí níwọ̀n pé oníbàálé ilé àbí kó ṣẹ̀yìn kẹ́ ẹ wá dúró dìgbà tó bá ṣe sorry fún mi pẹ̀lú tó ṣe fi ẹnu àmì tó ti ṣe fi gbogbo ìwà owó ọrọ̀ attitude tó fi ṣe sorry fún ẹ tí ìwọ náà mọ̀ pé torí pé ó ṣẹ̀ ẹ́ nígbà yẹn ló ṣe ń ṣe gbogbo nǹkan báyẹn tí ò bá ṣẹ̀ kó ń ṣe ìwà tó ń wù nìyẹn sorry wo ló tún fẹ́ kó sọ lẹ́nu jọ̀ọ́ tó o bá ti ṣe tí obìnrin ò bá ti gbà bẹ́ẹ̀ lọ má sórí ayé yìí bó o bá ṣe fẹ́ káyé ẹ̀ rí ló ní kó ṣe rí má jẹ́ kí obìnrin kan direct ìgbésí ayé ẹ̀ má jẹ́ kó wà in control of your happiness. Obìnrin ò ní fi happiness ẹ̀ lẹ̀ fún anybody fẹ́nìtì nù ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́ rò pé ṣé kí n sọ nǹkan fẹ́yìn ọkùnrin kò sí nǹkan kan kò síbò míì àfobìnrin tí ò bá ti bímọ tóbìnrin bá ti bímọ kò sí nǹkan kan tẹ́ lè gbà lọ́wọ́ obìnrin tó lè dùn tẹ́ lè deny ẹ̀ ju ọmọ ẹ̀ lọ tóbìnrin bá ti bímọ kò sí ayọ̀ kan tó tóbi níwájú obìnrin ju ayọ̀ ọmọ lọ kò sí ẹ̀yin lẹ níbò mí ẹ̀ ní alternative ju pé ká ti make ara yín happy ọmọ ní ìdùnnú obìnrin o ẹ̀yin lẹ nídùnnú kankan ju pé ọwọ́ ara yín lẹ máa fi create happiness fúnra yín ọwọ́ ara ẹ tó dẹ̀ fi create happiness fúnra yín má jẹ́ kí obìnrin kan bàjẹ́ fún ẹ ayọ̀ ọmọ ayọ̀ obìnrin má tanra ẹ ayọ̀ obìnrin lọmọ tí obìnrin bá ti rí àwọn ọmọ ẹ̀ around ẹ kékeré ni tiẹ̀ ò bá kú so tó bá ti mọ̀ bẹ́ẹ̀ fúnra ara ẹ hold on to your own happiness fúnra ẹ make sure pé happiness ẹ wà intact má jẹ́ kí obìnrin kan determine happiness ẹ torí ìwọ kọ́ ló lè fún obìnrin láyọ̀ kúnkún ọmọ ẹ̀ ló lè fún láyọ̀ kíkún wọn ò dẹ̀ ní fi àyè yẹn lẹ̀ kọ́ ọmọ yẹn jẹ́ ayọ̀ fún ẹ torí ìfẹ́ tó máa ṣú ọmọ yẹn á win ní àtọ̀ ọmọ yẹn á put mama ẹ̀ first before you so ayọ̀ tí wọ́n ní kékeré yẹn má jẹ́ kóbìnrin kan determine ẹ̀ tóbìnrin bá ti sọ pé òun ṣe báyìí òun ò lè ṣe sorry àbí equal right ni dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ èèyàn ọmọ nàìjà yìí sí ó pọ̀ ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ò gbádùn ni mo lọ́kùnrin kan ní Japan tó ń wóbìnrin ní Nàìjíríà very fine man handsome man but ọ̀pọ̀lọpọ̀ yín kì í ṣe gbogbo yín o gbádùn lóbìnrin ní Nàìjíríà gbádùn the man is 60 ọlọ́ọ̀dẹ kẹgan ìfóbìnrin tó máa bàgbé sí ayé ẹ̀jẹ̀ tó ti yé yín kò sí nǹkan tó dùn obìnrin nínú ju ọmọ lọ happiness tiẹ̀ ìwọ ò lè derive ẹ̀ ń bò mí but obìnrin á derive happiness ẹ̀ ń bò mí kò dẹ̀ ní fọmọ ẹ̀ ṣeré kò ní place ẹ̀ above ọmọ ẹ̀ so tóbìnrin kan bá decide láti gba happiness lọ́wọ́ ẹ̀ jẹ́ kó rí ẹ̀ pé ọkùnrin kì í ṣe dandan ni kọkùnrin máa rá bàbà kó ṣe sorry fún obìnrin bọ́ obìnrin láti rá bàbà kó ṣe sorry kó lanu ṣe sorry bọ́ ọkùnrin lè ní oríṣiríṣi ọ̀nà tó lè fi ṣe sorry ọkùnrin tó máa jókòó pọ́n láti ṣe sorry bí ọkùnrin tẹ́ ti bà láyé jẹ́ ẹ̀yin lẹ́ ń bọ́ àwọn òbí ẹ̀ ẹ̀yin lẹ́ ń sanwó lé bọ́ ọkùnrin tọ́lọ́run bá bless tó bá ti realize pé òun ṣe ẹ̀ tó dẹ̀ ti fi ọ̀nà míì ṣe sorry ó lè wá ṣe sorry yẹn later bẹ̀ tóbìnrin bá dúró nídúró pé ó fún láti ṣe sorry kó tó dára lẹ̀ ọkùnrin wọ́nà dágbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ ìjọ torí ẹ̀ bá ti sorry yẹn má tiẹ̀ wá ṣe nígbà yẹn ọ̀ǹtì tó bá mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣe yàtọ̀ sí èyí tó sọ jáde lẹ́nu ti fi ṣe sorry mi ní kẹ́ má bú mi o ẹ mọ̀ pé kò ṣe nǹkan kan fún mi diaspora matchmaking ẹ pè mí sórí +447404851234 whatsapp ẹ má pè mí whatsapp ni ẹ bú mi dáadáa gbogbo yín lèmi fi ń grow gbogbo yín wàláì òun lèmi fi ń grow òótọ́ làwọn máa sọ lórí ìkànnì yìí
bá wù yín kẹ́ ẹ kú kẹ́ ẹ forí ṣánlẹ̀ alálàálá.